ìyàwó ọjọ́ ńlá lọ́jọ́ yẹn. Ilé wa ò ní túká o, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní dàrú o. 30th anniversary màrè o, ọba ló so àpọ̀ kèṣù má ṣe àwa o. Ìfẹ́ yìí mọ̀ wù mí o, ìfẹ́ yìí mọ̀ wù mí o. Tọkọtaya Mr. and Mrs. Akínọlá, ìfẹ́ yìí mọ̀ wù mí o. Ìfẹ́ yìí ò ní kú, ìfẹ́ yìí ò ní kú o. Tọkọtaya Mr. and Mrs. Akínọlá, ìfẹ́ yìí ò ní kú o. Ìyàwó àpọ̀bẹ̀pọ̀ rẹ̀, ọkọ ìyàwó adúmáradán. Ire lónìí o, Òṣùpá akéwì mo níre lónìí, orí ẹ̀yìn àfiré. Tọkọtaya oníkan òní o, Alájà Mọ̀dínát Akínọlá Yaba o, àtàlájà Abdulrasheed Akínọlá. Mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. Wọ́n lọ́tọ̀ nífẹ̀ẹ́ lẹ́yẹlé nílé ayé bí. Ọ̀tọ̀ nífẹ̀ẹ́ àwòdì òkè. Ìfẹ́ yín ti di tẹ́lẹ́yẹlé o. Wọ́n lójú ló bá ṣe méjì àwòrán kedere. Ẹsẹ̀ ló ṣe méjì wọn yẹ̀ náà. Ìbàdí ló bá ṣe méjì wọn àjòkó téńté lórí ẹni. Mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. Ìfẹ́ yín wù mí ó wẹ̀lẹ̀ dá mi. Ọ̀pọ̀ ènìyàn ni ò mọ̀ pé ẹlẹ́dọ̀jọ́ òní o. Ogún ọdún rẹ̀ tẹ́ ẹ ti jọ wà pọ̀. Ìgbéyàwó yín pọ́dún mẹ́wàá lónìí o. Mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. Ọba ló so ìpèsò nítúyín ká. Abdulwahab ọmọ yín ní ṣe. Ibrahim o àti Muritadọ. Kò wá síbẹ̀ ìṣẹ̀lẹ̀ pẹ́ tó ní ayé. Ẹ̀yin ò ní tọ́nà ó sàárè ọmọ. Ẹ ti bí sàn, ẹ ti bí wálẹ̀. Ilé yín àmọ̀dún fowó ọ̀la. Àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Ìlàwọ̀ àdìlẹ̀ àwọn bàbá tó gbé bẹ́yìn lọ́mọ. Alájà Abdulrasheed Akínọlá o, ọmọ ẹ̀pẹ́ alárọ̀mọ̀ ògún wọn dẹ́dẹ́ o. Débọ̀dé pẹ̀lú àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ òrónà ọmọ yálà ni wọ́n pọ́ kílé àwọn bàbá rẹ̀. Ọmọ ògbìngbìn máa gbí dòdò. Ọmọ akẹ́nigbókẹ̀rú bá rọ̀nà. Ọmọ ògún wọn dẹ́dẹ́ o. Ọmọ bá ń ta ọmọ alárọ̀ lókè ẹ̀pẹ́. Ọmọ ẹ̀pẹ́ alárọ̀mọ̀ ògún wọn dẹ́dẹ́. Ọmọ onídàámà jẹ́gi, ọmọ onídàámà jẹ́ ènìyàn. Ọmọ kúkúrú lọ́sàn máa gùn gbọ́rọ̀ bó bá di lóru. Ẹ̀pẹ́ oníkúrà ní kéwù sọ̀rọ̀ ké. Ọmọ oníkọ́ bàtà, ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù lẹ́mí jẹ́. Ìkan sowó, ìkan sọyún, ìkan tó kú ló sálárì bàbá sọ nínú ilé àwọn bàbá rẹ̀. Lẹ́hàn máa fẹ́ jayé já ọ, ọmọ ẹnigbẹ̀yìn ò máa ná. Tó ní bó bá di jòrò kánà mọ̀mọ́ wa. Èèyàn tó bá bá yín dẹ́pẹ́ sùkùsùkù ẹja lẹ̀ kó lé wọn lọ́wọ́. Èèyàn tí ò bá bọ̀ délé àwọn bàbá rẹ̀ gbogbo ẹja ni wọ́n ń jẹ. Ẹ̀pẹ́ ló lẹ̀ja, ẹ̀pẹ́ ló lẹ̀ja tí rọ́bà tẹ̀gàn kọ́ ọ. Ẹ̀pẹ́ ló lẹ̀ja. Alájà Abdulrasheed ẹ̀gbá níṣẹ́lẹ̀ àwọn yeye tó gbé bí ọlọ́mọ. Ẹ̀gbá mọ́lísà bí ọmọ gbogbo àkàlà. Ọmọ eníjogún ọlá òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Tí wọ́n pọ́ kílé àwọn yeye rẹ̀. Ẹ̀gbá ló ní báyìí sí. Ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ́ẹ̀ ń. Ìjẹ̀ṣà níṣẹ́lẹ̀ ìyá bàbá tó gbé bí ọlọ́mọ. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà orídìí ìsáná. Ilé lẹ́rọ wá ti múná roko. Alájà Mọ̀dínà Akínọlá Yaba ìlọ́wọ́ àdìlẹ̀ àwọn bàbá tó gbé bẹ́yìn lọ́mọ. Ọmọ Ìlọrin àfọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀. Ọmọ ọlọ́ṣọ́ bàbá àtàlá lóore. Ẹ̀yin lọ́mọ ló mú un lápẹ̀rán. Ọmọ arọ́pọ̀ ńlá jòmí tó rẹ̀ sí. Ọmọ àtìgbà lọ́nà tó mú. Ọmọ ewúrẹ́ gúdúgún. Èyí tó sọnù ló mú níjọ́sí. Wọ́n ní ẹ mọ̀ràn ní pé mi bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn. Ọmọ àkùkọ gàgàrà. Èyí tó sọnù ló mú níjọ́sí. Wọ́n ní ẹ mọ̀ràn ní pé mi bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ̀yẹgbẹ̀yẹ. Ṣùgbọ́n tí ń dé rọ̀gbọ̀dọ̀. Tómi àlá bá sọnù ló mú níjọ́sí. Wọ́n ní ẹ mọ̀ ṣe rẹ̀ lẹ́sẹ̀ wá. Ẹlẹ́sìn ni ẹran wá pé mi nílé. Ọmọ àríkà
gbọ́rọ̀ wọ́n ní ká fi kan ọtí tó burú tí ó gbọ́rọ̀ náà bá mú fọ́mọ tó le ọmọ tó le tí ó gbọ́rọ̀ náà bá kọjú rẹ̀ sókun ọmọ òpókọ̀rọ̀ bíi tí o èyí tí bẹ̀ lálẹ́dẹ̀ ọ̀yún ọmọ òpó kájà àkàrọ̀ yan àbílédè súnkáwọn ẹni ọlọ́ba jura wọn lọ. ọmọ ọlọ́ṣọ́dé o àjọbí dé ọmọ ọlọ́ṣọ́ kiri bí oṣù àjọbí kiri bí oṣù o. Alájà Mọ̀dínát Fúlàní níṣẹ́lẹ̀ yàyà tó gbé bí ọlọ́mọ ilé yín ò ní túká ọba ló sọ yín pèsè òníyà yín lágbára.